ní bàyà Adékúnlé ṣe ti gbọ́ ìyẹn ti gbọ́ wípé kíbla fújì ò ní gbẹ́dẹ̀ Adékúnlé ìyẹn ti gbọ́ wípé kíbla fújì ò ní gbẹ́dẹ̀ Adékúnlé ìtàn yẹn yọ sílẹ̀ máa ní ibà. ọkọ̀ ṣínà òkè ló wà òtútù tẹ́lẹ̀ mọ́lọ́dé bá ń bọ́. ìtòsò ìyọsílẹ̀ máa ní ibà ajíwèrè olódò ní fújì lórí ọ̀hún náà fi ń jáwọ́ tó ń gbà rẹ̀ ló fi jẹ́ pé onífújì tó ń milẹ̀ èyí tó jẹ́ muslim ló pọ̀ jù bó ní fújì bá jórúkọ nínú ẹ̀sìn kò burú tó bá mọ̀ túmọ̀ rẹ̀ ṣẹ́rí kíbla ṣálọ́lọ́hùn pé sílẹ̀ ìdojúkọ báwọn tó ń ṣe. Ìsíkìrìkà ọmọ Adékúnlé. Yájọ́ mọ́ ìsíkìrìkà ọmọ Adékúnlé. ẹ má ya wọlé lásán o ilé tún yàtọ̀ o. Túlù láàrin òjíṣẹ́ rẹ̀ ní ìlà 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 láhùn ayé bá mi wí. Ìlà ìlà láhùn aláhùn alá. àǹfààní wà láti ìdókè yẹ wọn sí. Owó yẹ ti ṣe aláhùn bó ṣe tóbi tó. lẹ́pà yálòdì. ọmọ ẹlẹ́mọ̀rọ̀ àǹfààní wà láti ìdó sí wọn yẹ wọn sí. ẹ ti rí àwọn abiyamọ gidi ni ẹ tún wo ó tún gbé studio sórí ìgò mẹ́ta ó tún fẹ́ gò wá tún gbóhùn náà wá gbé kárúfì láti aṣíwó wá ká gbéra wa ó lè ṣe èmi kọ́ ló máa gbé wàá lọ yẹyẹ mi níta gbagba la já mi bọ́lẹ̀ ṣe ti rí lórí ìgò mẹ́ta ẹ ti rí sọyà ọmọ yàrá dé ilé epo gbogbo pleasures ààrẹ òdèrè má le òdèrè ẹ̀yẹ ká sọ tòótọ́ máa gbé yín ẹ má bọ̀ ẹ má dojú tì mí. ṣe sókìrì kọ́ni ẹ má bọ̀. kóyókóyó èmi àti yín máa ṣe ohun tó ń mọ yín. ẹ má bọ̀ tí e sókì ẹ̀yin tap sọ́fà yín kọ́ ti jò lẹ́fẹ̀ẹ́ dúró sórí ìgò mẹ́ta. This Thank is you. what you have been Thank you. waiting for. gbé skul báàgì ẹ pọ̀n bẹ́ẹ̀ òkú bàládà owó ṣe bí òpọn máa pọ̀n báàgì bẹ́ẹ̀ kiri dágbó ó gbé skul báàgì ẹ pọ̀n nìyẹn tiẹ̀. ẹ bá ń padà fún ijó dọ́là Kàtúbọ̀ì ẹ pàtẹ́wọ́. ọmọ lálòjì ọmọ lálòjì. ẹ jẹ́ ká pín lórí ilé o ṣe gbogbo ìdòwò là yẹmi dọ́là alájà tọmọ rí ìyálóde jàpù. ìbá ni mo ṣe wàhálà àwọn adéwìn bàbá adéwálé kí ni kan ní ṣe kíbla wá kí ni kan ní ṣe kíbla wá mi bàbá sáàdìá ṣé bó lórí èhò làwọn gbórí mú. Kò kalẹ̀ Saoty o alájà arẹwà nígbà ọmọ bùbù àbúbá. Bẹ́kúnlẹ̀ mi mo fi kí n máa sọ̀rọ̀ ju o. Tábà kì í sọ tábà sọ́dún kú kúlẹ̀ àdìsá. Anybody ìlú mọ̀ àdìsá mi mo fẹ́ sọ́jú. Pẹ̀lú káṣẹ́ oníṣàgá
ọ̀la bàbá superstar alájìkásí ọkọ̀ ọ̀bùnkọ́lá ọmọ aládòrò alájìkásí oníṣàdá ọmọ alájì tuntun bàbá àjẹsárafa mr money màmá ni. bàbá martini ọmọ tuntun ọlọ́mbà mi dámọ̀ náà tí ó kásán oníṣàgà òye oníṣàgà wà àwọn èrò lẹ́yìn ojú ọ̀la wa owó fún mi ó tó ọmọdé kúlé tẹ́bárò tó olè ṣe àdìsá ọmọdé kúlé lọ́jọ́ tó bá kọ́ ọ gbọ̀ngàn ìṣọ̀mọ̀ àdájọ́ fún ẹni ṣòwò ló bá jókòó sórí iṣẹ́ ẹni o ló fà tí kà sóhun ṣàdá mọ́mọ́ dókè ẹ̀hún oúnjẹ o oníṣàgà bàbá bá pé ẹ̀hún oúnjẹ o wọ́n ti pè ẹ́ wọ́n pè ẹ́ lápá oníṣàgà wọ́n ti pè ẹ́ wọ́n pè ẹ́ lápá kòkó owó náà. ọlọ́run ṣe wàá wọ èèyàn rẹ pẹ́tẹ́ wàá wọ àwọn lọ́ba oúnjẹ ọ̀la ìwà rẹ ni. kíkà ti fẹ́ ní ìkàlẹ̀ bàbá adéwálé. kíkójú kásímù oníṣàdá kíkíkíbla kásímù oníṣàdá ọ̀gá ẹni ẹ̀ṣọ́ láwàánú ṣẹ́gun bàbá nìyẹn ẹ̀ṣọ́ láwàánú ìṣòwò dúpẹ́dúpẹ́ bàbá ọmọ tápà lè gbé ẹ̀ṣọ́ pé èmi ni mo bẹ̀bí sàmọ́ adékúnlé òun bá báyẹn ní kọ́ni fún mi torí fìlà yorí láṣẹ nìyẹn fórí ẹgbáyàrú ló ṣe fi é fọ́rùn o. àgóyàwó ọ̀nà ṣe fi yẹ fún ọwọ́. Dékúnlé ìbéèbé ẹ̀dí ìbéèbé ẹ̀dí ìbéèbé ẹ̀dí lọ́sẹ̀ fi é fún ìdí o. ẹ̀gbọ́n mi ọmọ bàbá yẹsẹ̀ o. aṣíwájú bàbá yẹsẹ̀ lọ́sẹ̀ fi yẹ fún ẹsẹ̀ o. Dékúnlé Mr. Money bàbá àtìkà ìgbà alájẹ sọlá wà ní sinimá bàbá ọmọ bàbá lè gbé bàbá Dékúnlé ẹlẹ́bùn ọ̀rọ̀ ìsọmọ ìkú kárẹ̀ mo káwọn olówó orí mi olówó orí mi àwọn tàníyàn àwọn yóò ń pè lọ́níà àwọn olówó orí mi àdìsá lórí àwọn ọ̀nà fún mi lóúnjẹ ọmọ Adékúnlé tó ń bèrè fún mi pàṣẹ tó dáa ọmọ Adékúnlé látòrí olórí wọn kásìlẹ̀ bí tó bàbá sáwọ́dí o yẹ́wé dọ́là màrú ọmọdé ìṣe ìwé ńlá bàbá jáde ìgbòho tó tún gbé ilé jẹ̀bú tó tún gbé ilé jẹ̀bú ọmọ mi kàlẹ́ sẹ́rẹ̀ fún ọmọ ṣọ́bọ̀bù. orí ẹ̀rọ òkè tó kọ́ níbẹ̀ yẹn kàṣọ àti yẹmí dọ́là omi ní sábà ìkàmú. aláhùn lè mi gbójúlé yẹmí dọ́là ló jẹ́ kọ̀ọ̀ wá kúrẹ́jẹ́ láàrín
lọ gbọ́gbọ́gbọ́ bí o jẹ́ káàdì sásáré ká mo jẹ́ káàdì sámọ̀ mi dúró tì mo jẹ́ bọ́rí balẹ̀ bíúbíbla ekúlẹ̀ mo dúró fọlọ́hùn lómi kẹ́rin pé yóò bá wọn sọ̀rọ̀ gbòòrò. àwọn tèmi máa ń kí o máa lọ bí ná. ọlọ́run ti gbẹ́mí lẹ́tọ̀ọ̀dọ̀ ti ṣe é pé kò dẹ̀jọ́ kọ́kù síbi ìmọ̀ tí máa kéré pèlè fúnni tó kọ́ pẹ̀lú làwọn ayé. wo òǹkọ́ni jẹ́wọ́ torí mo gbà fún bíbélà. òǹkọ́ni wọ́ṣọ́ torí mo gbà fún bíbélà. wo mo tún lórí lẹ́sìn torí mo gbà fún bíbélà. mo ti kọrin polówó torí mo gbà fún bíbélà. mo ti kọrin galaji torí mo gbà fún bíbélà. ẹjọ́ máa yẹ wọn ẹjẹ́ sọ fún wọn gbogbo lọ́gbà ọ̀pọ̀ síwájú tó bá dẹ́kun tọ́lá ó ní ìgbà òní sọmọ ọ̀dọ̀ wa tó sọ̀rọ̀ rẹ̀ òní sọmọ. aláàrífò yàrífò láàrífà alájọwọ́ ya mi kàfáyà dì mí kí n lé ní ìkan ló ya mi kàfáyà kẹ́mi ọmọ ilé kàfáyà ni. olólùfẹ́ andos ní Jímọ̀ alájíjà mi ò tọ́lọ́ dálọ́lá ọlá àmàrúwá bàbá ọmọ lòun náà lónìí èèyàn Fẹ́mi apàṣẹ owó yá aláwo láti fún ọbọ lọ́hùn àánú jáfó ṣàánú báwọn tó ń ṣàánú ìsàòtì ẹ̀yin aláàánú mi máa jẹ́ kán ra òun owó aláwo láti fún ọbọ lọ́hùn àánú owó yá ṣàánú báwọn tó ń ṣàánú ìsàòtì aláàánú mi máa jẹ́ kán ra òun owó. Súlẹ̀kú dẹ́lẹ́sì kọ́lọ́ máa jẹ tètè kú. Tàfàṣẹ́gbò kọ́lọ́ máa jẹ tètè kú. Jímọ̀ dọ́s kọ́lọ́ máa jẹ tètè kú. Aláàmárùwá kọ́lọ́ máa jẹ tètè kú. Fẹ́mi apàṣẹ kọ́lọ́hún máa jẹ òtètè kú. Kẹ́mi ọmọlé kọ́lọ́hún máa jẹ òtètè kú. Làjà Kẹ́mi ọmọlé kọ́lọ́hún máa jẹ òtètè kú. Ó ní kémi náà máa tètè lọ kájọ bára lò dalẹ̀. Àlàó láti kó ọbọ lọ́hùn àánú. Ṣàánú báwọn tó ṣàánú ìsàòtì ìbà aláàánú mi máa jẹ kọ́ra òwúwo. Irun mú lò ó mọ̀ ti pẹ́. Ẹni bá rí ti ẹ̀fọ́ tú. Alájà Ṣọlá ń sọ orin ìsàòtì. Ìyá lọ́jà gbọ́dọ̀ wọ́n sọ orin ìsàòtì. Kẹ́mi ọmọlé ẹ̀ka alájà Kàfáyà. Kúrú palẹ̀ wọn. Èèyàn rúkà yásò àdúgbẹ́. Èèyàn táyé kan ẹ̀sẹ̀ àkọ́dé. Ó láìsẹ̀ òòrè ní òòrè ní òòrè ní òòrè ní ibùsáyé lè wà ní iná òòrè ní àmọ́ pé bẹ́ẹ̀ ni ká tó sáré
báwọn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni wọn ò ní ilé wa. Oore ni oore alájà rẹ̀ wá oore ni ìdílé wa dé iná oore ni àwọn pé bẹ́ẹ̀ ni ká tó sáré. Alájà káfáyà tún oore ni owó yà oore ni kẹ́mi ọmọlé oore ni káfáyà tún oore ni àwọn káfáyà méjèèjì o. Ó yá káfáyà ó kì í ṣe lóòdún kan ó yá ti àti pẹ́ tán ti náwó. Alájà káfáyà ó kì í ṣe lóòdún kan káfáyà ti àti pẹ́. Èèyàn bàbá Bàrígà ní bàmí aládìyò mi bọ́ lájí. Bàmí aládìyò mi bọ́ lájí ọkọ̀ ọlọ́run tóyìn mi mọ́ súra. Ọkọ̀ Mojísọ́lá Táìbà tún màmá ńlá. Sáúdì bàtọ̀ ọjà òun kọ́nà. Bàbá mi ṣègò ẹ̀ṣẹ́ o kúdẹ́ lẹ́sìn láti ìbà ìbímọ adọ̀s bàbá wa ní ọ̀la márùwá Muhammadu nuwa ọ̀ṣẹ́ Fẹ́mi apàṣẹ Yẹmi dọ́là ìdúwọ́lá kásán lóbi tó ń kọ́ Alájí Arẹwà Akí. Oníṣàgá kásì wà kọ́dé ẹ̀bà. Èmi ò mọ̀jọ́. Aláwọ̀ alájà lọ́lọ́run kò fún àtijọ́ àtòrin. Mo fara mọ́pin tọ́lọ́run pín fún mi. Aláwọ̀ màlọ́ka ò ṣe òkú àìkọ́ra. Jẹ́ kí n kọ̀rọ̀. I repeat myself, aláwọ̀ máa lẹ́ka okú àìkanra. Ara òkan mi ló yẹ kó o máa jẹ́. Ara òkan mi ló yẹ kó o máa jẹ́. Kíbla Fújì Adékúnlé, bàbá Mùbá, ọkọ ìyá Mùbá. Kàsímọ̀ ẹlẹ́mọ̀ràn mú kí wọ́n mi ò fojú payín rẹ̀ béèyàn bá fojú payín rẹ̀ owó ló fojú parẹ́ yẹn. Ìgbẹ́kú oró ká má gbọ́ lọ́dẹ̀ẹ̀dẹ̀ wa o ariwo ayọ̀ ni ó sọ lọ́dọ̀ gbogbo wa. Ìgbẹ́kú oró ká má gbọ́ lọ́dẹ̀ẹ̀dẹ̀ wa ariwo ayọ̀ ni ó sọ lọ́dọ̀ gbogbo wa. Pákó alápàtà oníṣàgbọ̀bẹ̀ bílẹ̀ bá wọn. Oníṣàgá kásìmù bàbá ọlọ́mọ tuntun. Pákó alápàtà oníṣàgbọ̀bẹ̀ bílẹ̀ bá wọn. Bójúmọ́ bámọ̀ kó máa fóré gbọ̀ tún oore o. Ariwo ayọ̀ abímọ lọ́dẹ̀ẹ̀dẹ̀ wa. Kàmí àṣìlẹ̀ kásìmì àgbéyàwó tuntun. Ilé aláyọ̀ tó ń ṣe graduation tó ń jó. Ọ̀pẹ̀yẹmí Jẹ̀mílá ọmọ ṣéwù mi ò fojú pẹ́rẹ́ Ismail Zainule Abibi Jẹ̀mílá. Ilé aláyọ̀ tó ń ṣe graduation tó ń jó. Àbíwálì mọ̀ ayọ̀ ní lọ́dẹ̀ẹ̀dẹ̀ tiwa à ń ṣàbọ̀ mẹ́ka ire ni lọ́dọ̀ gbogbo wa. Ìgbẹ́kùn oró ká má gbọ́ lọ́dẹ̀ẹ̀dẹ̀ wa. Ariwo ayọ̀ ni ó sọ lọ́dọ̀ gbogbo wa. Jẹ́ kí n bọ̀rọ̀ díẹ̀ náà oníṣàgá ló rán mi níṣẹ́. Ó ní kí n bá wọn káwọn àǹfààní. Alájí Alábí Alájí Kásímù mi Bámidélé Alábí àfa ọ̀wà ni oníṣàgá ní kìnkìn wọn. Àjẹsọ́lá wà ní àfáàní o oníṣàgá ní kìnkìn wọn. Ó ní kàkà wọn àfáà wa
ànàkúnlá kátáwọn àfáwà àjàlá tó ká sínú bámigélé àfáwà ni alájọ ẹ̀ṣọ́ láwálé àtàwọn àfáwà àwọn àfáwà ni bàdélé kàzíò bàdélé kàzíò àti ẹ̀ṣọ́ láwálé. ó ṣàdìsí máa bá wọn káwọn ọ̀gá àwọn mo ti ń jíṣẹ́ sọ̀rọ̀ mi. ó káwọn ọ̀gá ẹ̀ lọ́wọ́ jàfọ́sùlà ẹ̀ máa bá wọlé mú kí ẹ. èèyàn ṣàbí alábà ọkàn lọmọdé ṣìnà láàbílẹ̀ àdó. ọkàn lọmọdé ṣìnà mi. ọmọ bá oníkẹ́ tí ń kú kára ẹ̀ ní èèyàn pé ẹ̀mí jẹ́ ìmìlá ọmọ ṣéwù. aláwọ̀ ọmọ ṣeun jẹ̀mílá tó o máa ní ká fọwọ́ dorí mú kórí ìwà má bàa fò lọ. mo ti fọwọ́ dorí mi mú orí mi ò ní kó láàrin o. àríyá pòdúsà mi ó ṣeun ẹ̀pẹ́ alárọ̀ ní ogun mọ́dẹ́dẹ́. kéwù ti dùn ké ó ti dùn ké o. kéwù ti dùn ké àríyá àwọn ọmọ ẹ̀pẹ́ ló ní Kùránì. ọmọ ẹ̀pẹ́ ló ní Kùránì. alálàó tó ń jẹ́ màláíkà. mo ti wẹ̀rẹ̀ ti pẹ́ mo fẹ́ ra ẹ ṣe Alhaji Sauty Arẹwà ojúlówó ọmọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jókòó.